budget they are passing. This government is just focusing on elite and making poor poorer. Now, where is if it's the government that has sense, that know what they are doing, where is the middle class today? Middle class has been relegated to lower class. And lower class now are being pressured to lower class. When you pressure them, what would they do? They die. That's what it means. These guys don't get it. They are not ready for governance, and that is the truth. Tinubu is never ready. Just said long life ambition just to be president. And that's why what you see outside now. Ọ̀rọ̀ bẹ́yìn yo. Ọ̀rọ̀ yẹ́ bí mi. Bàbá Tinubu, wọ́n ní kàn impeach yín. Afenifere ló sọ bẹ́ẹ̀. Afenifere faction 6 Tinubu's impeachment over Lagos Calabar project. A faction of the pan-Yoruba socio-political group, Afenifere, has called on the National Assembly to commence impeachment proceeding against President Bola Tinubu over alleged conflict of interest in the award of Lagos Calabar Coastal Highway contract. To the contractor and my partner in daring, it was tough for us. We came together to tame the Atlantic, Tinubu said. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mi ò understand ni mo ní wá béèrè lọ́wọ́ wa. Faction èwo ńbẹ̀, Ọba Ọláìtàn kì í ṣe ti ọ̀dọ̀ àwọn bàbá Fáṣọ̀rántì. Ọmọ dáadáa ni bàbá Tinubu lọ́wọ́ bàbá Ifáṣọ̀rántì. A jẹ́ pé faction ti late Pa Adébánjọ nìyẹn. Okay. Nínú gbogbo rògbòdìyàn jẹ́ ayé fìmí làkàlàkà tó ń ja gbogbo ọmọ Nàìjíríà, àwa béèrè lọ́wọ́ yín ni. Nítorí róòdù nìyẹn ṣe ní kàn impeach. Ẹ jọ̀ọ́ nínú gbogbo nǹkan tí wọ́n fi ń pè ní orílẹ̀-èdè láti ìgbà tí bàbá Tinubu ti débẹ̀, ẹ bá wa tọ́ka sí nǹkan ẹyọ kan tí wọ́n rójútu ẹ̀. Nothing. Bàbá Tinubu wá burú débi wípé láwọn abiyamọ wọ́n ti kí owó elépo betí, wọn ò gbọ́ nǹkan kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bàbá Tinubu ò gbọ́ nǹkan kan. Wọ́n ti bá yé everybody jẹ́ Nàìjíríà tó já sí wípé àwọn olówó wọ́n lówó síbẹ̀, àwọn politicians. Kò sí average person mọ́ ní Nàìjíríà wípé okay o, we are the middle class o. Yo, àwọn kan wà nísàlẹ̀ o, àwọn kan wà láàrin, àwọn kan wà lókè o. Àwọn tó wà láàrin wọ́n ti bàbá Tinubu ti já wọn wálẹ̀, ó ti sọ wọ́n di poorer. Àwọn tó ń pè ní ríṣiríṣi ní Nàìjíríà of today, wàláì tẹ́ bá ti yọ àwọn politicians kúrò. Ìwọ tó ń ṣe legit business ní Nàìjíríà yẹn, ẹ̀mí ti fẹ́ bọ́. Tó jẹ́ sí pé kò sẹ́nibọ̀dì tó gbádùn. Ṣé the same àwọn tí bàbá Tinubu ti bọ́ pa, èyí tó jẹ́ tó fi máa bọ́ aráàlú ká ní ìfọ̀kànbalẹ̀. Àwọn House of Assembly yẹn gan ni bàbá Tinubu ń run owó lé lórí torí kán má bàa impeach wọn. Bàbá wọ́n ti pay in full, wọ́n tún san extra. Ṣé ò lẹ́yìn Afẹ́nifẹ́re wá pé kí wọ́n wá lọ impeach bàbá Tinubu láwọn tó ti fẹ́ jẹun tí kò wọ́n ti fẹ́ bẹ́ẹ̀. Tó bá impeach Tinubu, ìkòkò ọbẹ̀ wọn ni wọ́n fọ́ dànù yẹn. Ẹ wò ẹ̀yin Afẹ́nifẹ́re, èmi fẹ́ máa rí nírí wípé fẹ́ máa fìyàn ṣe yẹ̀yẹ́. Ara ń kan aráàlú ju gbogbo level tẹ́ wà yìí lọ. Next time tẹ́ bá fẹ́ gbé ọ̀rọ̀ jáde, ẹ kọ́kọ́ jókòó kẹ́ rorí pé kí lẹ fẹ́ sọ síta gangan. Kí lẹ fẹ́ sọ síta àti wípé gan ẹ dúró ná, mo kàn ní ìbéèrè ni. Ṣé politics nìkan ni Afẹ́nifẹ́re, gbogbo faction Afẹ́nifẹ́re, ṣé politics nìkan lẹ wà fún ni? Yàtọ̀ fún politics kò tún sí nǹkan tí mo mọ̀ tẹ́ máa ń dá sí, kò tún sí nǹkan míì tí mo mọ̀ tí a lè tọ́ka sí, àbí ẹ̀yin ọmọ Yorùbá ṣé mo parọ́? Ṣé politics nìkan ni Afẹ́nifẹ́re wà fún ni? Torí lẹ́yìn yẹn ṣó tún ní nǹkan tó tún ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́rí t'Afẹ́nifẹ́re any faction tí wọ́n wà useful. Kò sí náà, àpò orí ni. Mo ní ìbéèrè ní o, tó o bá rí pé mi jọ nítorí Ọlọ́run àbí kó bá mi kọ́ sábẹ́ session. Politics ni Pa Adébánjọ restructuring láriwo tí fashion wọn pa títí tán fi jáde láyé. Bàbá Ifáṣọ̀rántì àwọn ní Tinubu ń ṣe dáadáa. Ẹ jọ̀ọ́ lẹ́yìn politics tí gbogbo yín play tẹ́ sátẹ̀lé lẹ́yìn. Ìjó tún ní nǹkan míì tí ẹ̀yin Afẹ́nifẹ́re gbé dání tẹ́ achieve àbí tẹ́ wà fún ilẹ̀ Yorùbá àbí Oòduà land àbí Káàárọ̀ Oòjíire land. Torí gbogbo ẹ̀ tí ń wọnú ara wọn báyìí kò tí èyí yàn mọ́. Èwo gan lẹ wà fún bẹ́ẹ̀ kẹ́jẹ́ ká mọ̀. Impeachment kọ́. Ẹ lọ sókè tó ríro jàre kẹ́ gbé nǹkan gidi jáde kẹ́jẹ́ ká mọ̀ nǹkan tẹ́ fẹ́ gangan. Impeachment ni. Gbogbo àwọn tó máa impeach bàbá Tinubu, gbogbo wọn ni bàbá Tinubu ti fi dọ́là ó ti kì í bẹnu wọn lè gbé. Ikú ti fẹ́ bẹ́ pẹ̀lú owó, pẹ̀lú enjoyment, gbogbo everything. Ẹ kàn rò ìpójú lásán ni gbogbo governor tó di camp kúrò ní PDP, Labour Party, SDP, PPP, PAPAPA, POPOPO tí gbogbo wọn mẹ́rẹ̀ lọ. Àsápajúdé ni gbogbo wọn sá lọ sí kíní,
sí APC ẹgbẹ́kẹ́gbẹ́ èrè wo ni Nàìjíríà jẹ lọ́wọ́ APC ẹ gbà wá o báyé ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà báyìí àwọn bàbá Adeleke ní Ọ̀ṣun àwọn náà is on the way to APC ẹ̀yin wá ń pe impeachment bàbá Tinubu gbogbo àwọn nítorí ẹni bàbá Tinubu ò ṣe kí ẹ̀ nípa àwọn aráàlú wọ́n ti mọ̀ wípé táwọn bá ti bọ́ àwọn House of Assembly gbogbo wọn governor everybody wọn everything tọ́kọ́ gbogbo wọn sábẹ́ sínú party kan ó kẹ́ni tó máa challenge wọn. mo ti sọ fún yín lẹ́yìn politics tí bàbá Tinubu wá play tó dẹ̀ fẹ́ enjoy pé okay àwa náà mo ti jẹ́ president gbogbo pàápùn tó máa ń fún káàkiri gbogbo enjoyment àwọn tí president máa ń ṣe ìyẹn nìkan ni bàbá gbé dání lẹ́yìn ìyẹn kò tún sí nǹkan ìwọ tó bá dúró tó expect nǹkan rẹ̀ kan látọ̀dọ̀ bàbá Tinubu at your own peril ẹjọ́ èèyàn ọmọ Yíbò torí bẹ́ẹ̀ yẹn nìkan kọ́ là ń lọ ọmọ Yíbò kí ló dé my Igbo people why una dey look for trouble every now and then everything that happen for Lagos State or any part of Yoruba land una go say na tribalism and they do the same thing to una for Igbo land there why una no call am tribalism abi una Igbo wan tell us say for Igbo land we never see the governor wey dey demolish many buildings even many markets dem dey destroy and say dem wan relocate am why una no shout say na tribalism why be say anything wey dem do for Yoruba land to beautify it or to make it in a very good way or to renovate or something una go just begin dey hala na tribalism o na because of we Igbo okay wọ́n ní wọ́n shut down motor spare part ní Agídìngbì wọ́n no shut it down ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ tribalism ni irọ́ ni torí àwọn ọmọ Yíbò tó wà ńbẹ̀ ni torí kinní kan ni torí kinní kan ni ẹ jẹ́ àjọ wá wo fídíò Igbo people may una be calming down may una leave Yoruba neck alone leave us alone may una face una like the kind energy wey una dey take attack Yoruba back to back una children una wife una brother if una gather all those energy una dey take am dey build that south east wey una dey call no be like this we go dey may una come watch this video. The local government of Ojodu sold this place for us. Today is a sad day and there's a lot of pandemonium going on the mainland. This government is bad. This is the last day of the existence of one of our main automobile markets on the mainland, First Gate Market. A lot of people, everybody is not happy, and if you live on the mainland, you will understand the importance of this market. This is one of the major and the biggest markets on the mainland, aside from the Ladipo market. They do anti-tribalism now for this country now. You know what I thought. All the whole place where Lagos Day, all the whole Lagos states, anywhere you people they pursue everybody. It's not good. It's not good. The local government of Ojodu sold this place for us. Sold? They sold this place for us. We bought this place, and now without no compensation they just give us 2 days and come and demolish it. We are annoyed. If it is not one Nigeria, let them tell us. We'll go to our place. More than 3 million people that feed from here. The mechanic, each mechanic here, some of them that have wife, have 5 children, 6 children, they are all rendered useless and hopeless today by our bad government. I mean, this situation you will not understand if you don't really get into the market and see. This used to be like a main market that used to have like 5, 6, 7 lines, and now it is complete demolition. Bad. Yeah, sir. 99. I serve my worker for here, and I serve my own business here. And panel bita ni mi, and then so ó yẹ kí wọ́n sọ fún wa pé wọ́n ti ẹ̀ fẹ́ wọ́n kàn fún wa ní 2 days láti park. What do you think about this new development that is happening to this First Gate market? Do you think the Lagos State government is being fair? And on the long run, is it going to better us as citizens? Thank you very much. You're welcome. I dey very sure. Say, no be na dey hear and say they won't demolish that place. May una carry the spare parts market, comot, go somewhere else. They know they do am for Igbo land. Why una no shall say na tribalism? Why be say any small thing wey happen for Yoruba land o. No be for una land o, for una area o, for our land. Oh, Dua land, Karo Jire land. It be like say we go share this Yoruba land because I no can understand again. Maybe if we share the name, say better thing go follow. Hey, na tribalism o, na because Igbo dey there o, na because of Igbo, na him make dem do this o. They know they do, and na governor know they demolish market for Igbo land. They know they demolish mansion, private mansion, individual house. House is there.
But if they demolish your building for Lagos, you go holla. Now because Igbo na build that, they tell you say they no build Yoruba, they no demolish Yoruba. Oh. They demolish now. Which kind of wahala be this one now? Why be say any given opportunity, Igbo go just dey look for a way to paint Yoruba like a bad person, like a black sheep to the whole world. And many Yoruba go just keep quiet. They watch. If some of us come and can't defend ourselves, now Yoruba will come stay attack us. No put mouth not put mouth for anything like this because then everybody go run away from you. You think say I be one of those people where they look for you, may you not run away from me. I only need people where we get sense, where we dey face the reality, not be say the one where go they look for lie up and down. Because otito yẹn ló lè gbé wa débi tí à ń lọ. Nítorí ẹni mi ò ṣe mọ̀, mi ò lè parọ́ fún ẹ, mi ìmọ̀ràn pa fún yàn. Ìwọ tó bá ti like òtítọ́ má sọ mọ́ mi. Ìwọ tó bá ti jẹ́ pé ọ̀tẹ̀ àbòsí irọ́ ló like kó máa parọ́ fún ẹ kínú ẹ máa dùn. Tí mo bá lè fi fúnra lára mi máa face tí máa sọ òtítọ́ fúnra mi tí máa face no matter how bitter. Mi ò lè bẹ̀rù mi lè páyà láti sọ òtítọ́ fún ìwọ tó bá ti like òtítọ́ o á ti rí pé part wo ò jọ lọ nìyẹn. Sún má kan wá wàhálà tí ò sí torí mi ní keep quiet tí mo bá rí máa sọ. This thing is getting out of hand. It is getting too much of Igbo attacking Yoruba at any given opportunity. We are getting tired of all this. And it is becoming an unbecoming of Igbo people. Every now and then. What is the problem? What is Yoruba buy for our hand when we no pay? So Yoruba no fit do anything they like for their own life. Not be say we come out from our own land, from our area. We come on a land, come the pursue on there. Come the tell on a wait on a no one here. For our own land. If government thought say they won't come out the spare part there, now only Igbo they sell spare part. Me una come look am. Igbo go they think say the whole Nigeria now only una they sell spare part. Now lie. Every other tribe they do the business. Now una the question for them because una no want many other tribe they sell that thing. Anything all the business where Yoruba they sell. When we know ourselves say na yo Ekiti ló máa ṣe léyo Ondo ló máa ṣe léyo Lagos àwọn náà máa tẹ̀lé yo àwọn Ìgbómìnà ló máa tẹ̀lé gbogbo everything Igbo don come out and for na hand e de laju kalẹ̀ bí òkú ọlọ́mọ tí ò rọrùn wọ̀ wọ́n dé gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín wọ́n render yín useless wọ́n gbà títí wọ́n gba ilẹ̀ yín wọ́n ra ilẹ̀ bẹ́ẹ̀ pé ní 1 billion wọ́n gbà ṣé kò tí ń jájó gbogbo wa lójú sìn nígbà tó ta ilẹ̀ tó ní tó bá fẹ́ ta ilé tọmọ Yorùbá bá fẹ́ ta ilé tó fẹ́ ta ilẹ̀ tó fẹ́ ta látàpá kò ní gbé fún ọmọ Yorùbá ẹgbẹ́ torí pé àjálè àmọ́ rọ́ọ̀bù àmọ́ oògùn olóró gbé lọ títí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe wọ́n mọ́ ṣe gan àmọ́ bó ṣe ń criminalize legit ní tiwa báwo lè ṣe máa ríyàn kan tó ń ṣiṣẹ́ owó legit tẹ́ máa lè fẹ́ ta plot of land ní 1 billion èló ló fẹ́ fi kọ́ èló kí ló lè tó yẹn ìwọ òrò rí ẹ pé o fẹ́ ta plot of land wọ́n ta ní 1 billion 500 million think ibo lẹ́ni yẹn ti rówó ibo ló ti rówó Yorùbá wá fẹ́ ta property kò ní ta fún Yorùbá ẹgbẹ́ pé okay tí bá tẹ̀ ta fún Yorùbá ẹgbẹ́ mi tó bá dọ̀la o ara wa náà ṣì ni wọ́n ibì kan náà ló ṣe wà ṣùgbọ́n a máa wá Ìgbò tó máa tà fún àbí Fúlàní Haúsá tó máa tà fún tó bá ti wá tà látàpá tó náwó ọ̀dọ̀ àwọn olórin náà ló máa parí gbogbo owó sí o àbí kó fi gba visa kó máa sábọ̀ labroad àwa tá wà labroad gan àti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ everybody fẹ́ sá padà sílé. Tí Igbo tẹ wá tà fún tóun náà bá wá tú ilẹ̀ tó wá kọ́ ilé tó ṣe everything tó bá fẹ́ tuta ṣe bá ti jọ́ ń fetí gba ti jọ́ ń fojú rí wọn láwọn ò tà fún Yorùbá ọ̀ọ́bì wa ń tọ́ ìwà ṣe bẹ́ẹ̀ rẹ̀ pé ẹgbọ́n ni una dey see una self tó bá yẹ ẹ máa wá pariwo Igbo ti gba gbogbo ilẹ̀ Yorùbá o Igbo gba Yorùbá ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ wílílì lẹ finúfídọ̀ ó lè ọ̀lẹ òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fi wílílì unknowingly to you tẹ́ fi ń gbé ilẹ̀ fún tẹ́ fi ń gbé ilẹ̀ Yorùbá tẹ́ fi ń gbélé wọn lọ́wọ́ adé pariwo kíní yẹn fún yín every now and then still ẹ tí believe náà ẹ sì ń ṣe lọ àbọ̀ rí fídíò tí mo gbé jáde lánàá tí èèyàn tó nílé yẹn ó lè jọ ọmọ Yíbò ni ó lè má jẹ́ Yíbò ó lóun ò fẹ́ Yorùbá tenant ń bẹ ọmọ Yíbò lòun fẹ́ ṣẹ̀ráyé yín ní ilẹ̀ Yorùbá ṣọmọ Yorùbá lè lọ ra iṣẹ́ kíní ní ilẹ̀ Yíbò kó máa sọ pé òun ò fẹ́ gbé ilé fóun ilé òun àbí property òun fún ọmọ Yíbò ń bẹ ṣé ẹ lè ṣe ń bẹ irọ́ ni Yorùbá ló gbàgbàkúgbà wọn ọ̀dẹ̀ tún ríro náà bẹ́yẹn o wọn ọmọ ju wọn ti gbẹ kọtá àtẹ̀jẹ̀kẹta ṣàráyé wá bí tájọba dé kò sí wàhálà
mo sọ yìí mo dúró ná orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kókókó ni mò ń jẹ́ má gbàgbé o láti ṣe kíni láti bá mi subscribe sórí YouTube channel mi ìwọ tó o bá like iṣẹ́ mi I need your support tó o bá gbé òtítọ́ dání tó dẹ̀ jẹ́ wípé ojú kan náà lájọ wà wípé ìtẹ̀síwájú lájọ gbé dání tá a parọ́ a ní láti parọ́ ẹni tó bá ń parọ́ náà máa ń láwọn èèyàn púpọ̀ àwọn tó bá sòótọ́ wọn kì í léèyàn ṣùgbọ́n ìwọ̀nba tá a bá jọ mọ́ra wa we are good to go ẹ má gbàgbé nípa iṣẹ́ àgbẹ̀ o iṣẹ́ ilẹ̀ wa ni o bẹ́ẹ̀ ni a ń fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin individual àtẹwà ńlẹ̀ àbí lókè òkun àsìkò ti tó iṣẹ́ ti yá o iṣẹ́ àgbẹ̀ lèmi Dára ń pè yín fún o tá a bá fẹ́ gba ara wa sílẹ̀ a nídìí omi a nídìí oúnjẹ ibi tẹ́mi gùdù sí nìyẹn mò ń fi àsìkò yìí pé gbogbo yín wípé kẹjẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe nǹkan tó yẹ ká ṣe káyé ṣàbòsí káyé ṣe kí ni káyé wá jùjùjù anybody lọ káyé rojọ́ tí ò sí ìyẹn ni mo wá gbé fún yín o tó o bá ti wáyé egun yín ó ti yá ọ̀rẹ́ tèmi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi pàtàkì lára yín kábíyèsí wa àtẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ ti kàn sí wa nílẹ̀ Yorùbá ẹ̀yin brothers tẹ́ ti pè fún empowerment àti gbogbo oríṣiríṣi tá a kó papọ̀ sínú bẹ̀ iṣẹ́ yẹn ń lọ tó bá tó àsìkò á bẹ̀rẹ̀ sí ní fi hàn yóò àtúnṣe ọmọlúàbí fún ilẹ̀ Yorùbá ni mo pè é iṣẹ́ ti yá Iléyá o a kú ọdún Iléyá a kú ọdún Iléyá ṣùgbọ́n ọdún Iléyá yẹn kọ́ ni mò ń sọ ilé ẹ bàbá wa yá láti ṣiṣẹ́ ká gbé gòkè àgbà orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé má gbàgbé láti bá mi like fídíò yìí má sì gbàgbé láti bá mi thumb up drop your comment ire kàbìtì.